mo kí ọ o kú ojúmọ́ òní á dáa pọ̀ mo mọ̀ wí wọn náà ti ẹlíbi kan ti ké sí bóyá àlùfáà líwíbà àbí nìkan ṣá pé ọmọ ọlọ́run o wájà gbogbo dáhùn á lọ ayé o ọmọ èṣù o ayé sí níbẹ̀ o àjàkú pàtẹ àjàkú dáná ara dùn ṣùgbọ́n mo fẹ́ bá ọ sọ ní wákàtí àtọ̀wọ́ òun náà ni wípé ọlọ́run mọ èèyàn ọmọ ẹ̀tẹ̀ rẹ̀ lọ́ọ̀tọ́ o ọlọ́run ní dákẹ́tì ọ̀nìyàn pátápátá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wọ́n ti ya ọmọ ènìyàn wọ́n ti ya nípa kó lọ́dọ̀ ọlọ́run ádámù àti éfà ìgbà kan ti mọ́ bẹ̀ṣẹ̀ ìgbà àdìkẹ́tì wọn ayé rẹ̀ kan ti dàrú torí bẹ́ẹ̀ ọ̀nà kò á mú bọ́ kò ẹ̀ṣẹ̀ àmúdọ́mọ ọlọ́run òun náà ni mo yá mú ọ lónìí wípé ádámù àkọ́kọ́ nípasẹ̀ rẹ̀ kétí ọ̀nìyàn inú ayé ó ti jogún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ọlọ́run jákun wá ṣètò ó gbé ádámù kejì ó gbé dìde èyí náà ní orúkọ rẹ̀ di jésù kristi ọmọ rẹ̀ nípasẹ̀ ádámù kejì yìí lọ́tà adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ òun ní àkọjá kó tàjẹ́ rẹ̀ sílẹ̀ ó kú lórí igi kábàárì ó ní kẹ́ ẹlẹ́ṣẹ̀ ó kú nítorí ẹlẹ́ṣẹ̀ hàn gbàpọ̀ ìdẹ̀tí kú bẹ́ẹ̀ yìí ni àìrètí pé kò wọ gẹ́gẹ́ bí ọ̀nìkan kò tẹ́ ọ gba ìrúbọ ikú àti àjíǹde rẹ̀ ó ṣe lórí igi àgbélébú ó lè jíǹde torí tiẹ̀ pé kọ́ bá èdè fúnwọn náà kọ́ bá tẹ́ ọ gbà á wàá lè dánmọ́ ọlọ́run ọ̀nìkan lọ́la ó ní kété lúlùdọ́ba bàbá rẹ̀ lọ́run ìgbóhùn torí tẹ̀rẹ̀ léṣe ásáyé élì òrì o unbelief jẹ́ ẹran ó ń gbọ́ kó ṣọ̀pọ̀lọpọ̀ léyìí ni wí irú ọ̀nìkan wẹ́yẹ́ gbayé là ṣé irú bíbá ní ẹ̀kan ti bí tí wọn àyẹ́yọ̀ jáde láti Gálílì Jésù nì bẹ́ẹ̀ni wípé ẹ̀sọ́ orúkọ mú rẹ̀ lábẹ́ ọ̀run àwọn mú kò á o ló pàṣẹ yìí káyọ̀ mú dánú ìgbàlà àyàfi orúkọ Jésù Kristi mo rọ̀ ọ́ lónìí mọ̀ mú gbàlà rẹ dọ́là mọ̀ mú tayín mọ̀ mú rọ̀ gbàlà mọ̀ mú tàfàlà bó bá ti kọ Jésù ẹ̀sọ̀nà àbáyọ òun nìkan lọ́ba kó kú kẹ̀ṣẹ̀ rẹ òun ní kú kò yòòyè òun ní kú kọ́ bàbá jùyà nínú ìgbé ayérayé ní ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 11 tó sàlẹ̀ lébẹ̀ bí ọ̀nìkan bá ti ṣí ìwé ìyè kan ọ̀rọ̀ orúkọ rẹ̀ lébẹ̀ ní àwọjù sínú adágún náà tí ọmọ ọlọ́run lọ ẹ̀yà àǹtí tí ọmọ ọlọ́run lọ ẹ̀yà wọ́n mọ oríṣiríṣi òkè nínú àpamọ́ ẹ̀ báàgì rẹ̀ èyí kan mi ṣe pregnancy test lébẹ̀ èyí kan ń lò kán máa bá a ṣe gbá lébẹ̀ èyí kan mi kàn ya ọkùnrin kò jẹ́ pé má yẹ òní lébẹ̀ torí kẹ́hìn ogun ààyè ronúpàdà ẹ̀ṣẹ̀ rẹ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ lónìí àdá àhìọ̀ Jésù ó retí rẹ ó fẹ́ tẹ́ ọ gbà ọ́ kó bá dẹ̀ ti gbà ìyípadà tó ti dé o iye ẹ̀rá kó bá ti gbà ní o fún ọ ní agbára láti dọmọ Ọlọ́run Jòhánù òkíní orí 12 kó bá ìdẹ̀ fẹ́ gbọ́ sí wàá rí nọ́mbà mi orúkọ mi lòjó ọmọ àbálábí tán gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kó dọmọ Ọlọ́run ọdìsín